over. I don't really care if you're older. Baby, can you rise from the shoulder? Oh no. Let us go far away, miles away, far away, to a place where no one can dictate how we play. Let us go far away, miles away, far away. I beg you, just guide us. So I don't know. Right now I'm speechless. Wow. I'm speechless. Thank you, sis. God bless you. Amen. Àǹjẹ́kùn lẹ́yìn ọba ìyálẹ̀ ohun burúkú a máa yọ ọ̀rú wọn ṣe ni. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó ré kọjá. Ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́. Ẹ máa yọ́nú sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi o. Ọkùnrin tóbìnrin ẹ yọ́nú sí mi.
ẹni bá yọ́nú sí mi ṣọ́jú ìyọ́nú ọlọ́run ọba 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 òun lẹ́ máa rí. mo ní ẹ̀ máa yọ́nú sí mi ọkùnrin ẹ̀ yọ́nú sí mi obìnrin ẹ̀ yọ́nú sí mi gbogbo ẹni bá yọ́nú sí mi ó ṣọ́jú ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run.